Texting the microphone.
Emeka Gemini. Echete obi esike. Onye kọmọkọ kari ẹnari ikuogu. Wọ́n bára kásùmá ẹnari ikuogu. Ṣáájú abalẹ̀ ẹnari ikuogu. Onye kọmọkọ kari ẹnari ikuogu. Bára kọ̀rọ̀ abalẹ̀ ẹnari ikuogu. Onye kọmọkọ kari ẹnari ikuogu. Ṣáájú abalẹ̀ ẹnari ikuogu. Onye kọmọkọ kari ẹnari ikuogu. Wọ́n bára kásùmá ẹnari ikuogu. Onye kọmọkọ kari ẹnari ikuogu. Akọ̀rọ̀ kásùmá ẹnari ikuogu. Onye kọmọkọ kari ẹnari ikuogu. Ṣáájú abalẹ̀ ẹnari ikuogu. Onye kọmọkọ kari ẹnari ikuogu. Bára kọ̀rọ̀ kásùmá ẹnari ikuogu. Chai. Onye kọmọkọ kari ẹnari ikuogu. Feelings are true. On the stage now. Ìṣòro ẹ̀kọ́. Àṣàjẹ́ wọn bá àpàdé lọ́sọ̀. Mànà kí bá zọ à. It has debrayed. It has debrayed. It has debrayed. Debrayed it. That was debrayed.
High Chief Valentine Montenegro. Father Joe. Father.
Jesus.
Minister and Destiny Brothers. Where can I follow you? I won't go on everyone. Oh, thank you, Nana Gia. I shall not go. I shall not be said. Hallelujah.
Chief, you want to